Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n jẹ́ ààrẹ ilẹ̀ Yorùbá tó jẹ́ adarí ológun ilẹ̀ Yorùbá kò sí ní tí wọ́n fẹ́ ṣe o bàbá ò fẹ́ sọ́sẹ́lì mọ́ o Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ò fẹ́ sọ́sẹ́lì mọ́ torí pé nítorí wọn ti rí ó ti kọjá kí wọn náà tó fẹ́ sọ́sẹ́lì mọ́ ẹrú ilẹ̀ Yorùbá sì ń bà wọn mi ò sì tún lè dá wọn lẹ́bi nítorí pé àwọn tá a tún náà ń jà fún yìí náà tí a rí pé máa tó lọ mọ wẹ̀yìn ló fẹ́ pọ̀ jù ní ọ̀rọ̀ wa ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ là ń lọ bí òkè ṣe wípé kí Ààrẹ Ọ̀nà Kakanfò kí wọ́n jọ kí wọ́n gbìyànjú kí wọ́n dìde sọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ Yorùbá yìí tọ́rọ̀ ìbá ń lọ báyìí tí Ààrẹ Gani Adams Ige tí ò bá ṣe nǹkan lórí ẹ̀ wọ́n bá wa fún ẹlòmíì sí ipò yẹn ẹni tó kátó tó láti lè ṣe ọ́fíìsì bẹ́ẹ̀ ṣé àwọn tó fi Gani Adams sórí ipò yìí ṣe bí ẹ mọ̀ kó lè ṣe ẹ fi síbẹ̀ kí ló dé tẹ̀lé fún láàyè láti jagun kí ló dé tẹ̀lé fún láàyè láti jẹ́ kó pàṣẹ kí ó kógun ó darí ogun ṣèbí adarí ogun lè Yorùbá la fún wọn ni gbogbo ìdẹ wà ní ìbàjẹ́ nílẹ̀ Yorùbá nílẹ̀ Oòduà káàró jíire tí ẹ̀kọ́ tẹ̀ jáwọ́ tí ebi ń pa ọmọdé tẹbi ń pa àgbà tí wọ́n tí Fúlàní jí wọn gbé lọ́sàn láàárọ̀ lálẹ́ tẹ̀lé pẹ̀lú àwọn tó ń gbára sọ̀m lórí wọn tọmọtọmọ yín lè máa parẹ́ tọmọtọmọ yín lè máa tán tọmọtọmọ yín lè ní jèrè ìwọ ọmọdé ìwọ àgbàlagbà ìwọ ọkùnrin tó wà nídìí kó bàjẹ́ fún ilẹ̀ Yorùbá tẹ́ pé ilẹ̀ Yorùbá lẹ ti ń jẹpo lẹ ti ń jata lẹ ti ń jẹyọ tẹ́ wà pẹ̀lú àwọn tó ń gbára sọ̀m lórí ọmọ Yorùbá wa lórí Ìgbò ni tẹ́ ń gba ara sọ̀m lórí wọn ìdààmú kí ló pọ̀jù gbogbo yín wọn máa jẹ́ tiyín àfitẹ́ bá jáwọ́ lákàn tó yọ tẹ́ gbómi lákàánú Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ọ̀rọ̀ tí wọ́n bá yín sọ kì í ṣọ̀rọ̀ ìjà kì í ṣọ̀rọ̀ bínú kì í ṣọ̀rọ̀ wàhálà ẹsẹ̀ fún àwọn tamúgbálẹ́gbẹ̀ẹ́ tẹ́jọ́ wà jẹ́kújẹ wọn tí wọ́n jẹ́ lára yìí ní ìjọmọ̀ tó láti bá yín sọ bàbá wa Gani Adams àwọn wá sọ fún yín wípé àfi Olódùmarè bẹ̀yìn àfọwọ́tò láyé bẹ̀yìn ẹ lọ dìde àwọn tó fi ń jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yìí tí wọ́n bá ti mọ̀ wípé ìdarí ẹ̀ wọ́n bá wa gbé kó mẹ́ wọ́n fún ẹlòmíì nítorí pé Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́jẹ́ ẹjẹ́ lórí gbogbo Yorùbá ni ìyá ń jẹ ọmọ Yorùbá Gani Adams kí lẹ̀ ń wò kí lẹ̀ ń ṣe ìgbésẹ̀ wọlé gbé ipa wọlé kú ṣé ẹ ń wùn yín àbódùmọ̀ inú bí wọ́n ṣe ń pa ọmọ Yorùbá lẹ́kùn ni tí Fúlàní ń pa wọ́n láàárọ̀ tó ń pa wọ́n lọ́sàn inú wo dùn sí Ààrẹ Ọ̀nà Kakanfò àwa jáde àwa rọ̀ yìí àwa bẹ̀yìn ẹ bá wa lọ gbé gbèsè tí ogun Fúlàní tó ṣe máa ṣe ẹlẹ́ndòdì ọ̀dà ojú ọ̀rẹ́ fẹ́ ọ̀dà Gani Adams ẹlẹ́ndòdì ọ̀dà láti òkè ẹlẹ́ndòdì àṣẹ láti òkè Gani Adams ẹlẹ́ndòdì àṣẹ tí Nàìjíríà ń dàrú tí wọ́n pa ọmọ kékeré tí wọ́n pa àgbà tí wọ́n pa kúkúrú ṣùgbọ́n tó bá gbẹ̀yìn náà nípa inú wọn tí wọ́n tẹ̀ ń gbàlásọ̀ lọ́wọ́ ilẹ̀ Yorùbá máa bí yín o tí ààrẹ wa Gani Adams tó bá mọ̀ pa gbogbo àwọn agbésùnmọ̀ ni tó ń ṣe gbàlásọ̀ lórí wọn yìí ilẹ̀ Yorùbá máa bí wọn náà o nítorí pé kí ni àlè lájú wálẹ̀ kíta lè bọ́ kú wọ̀ àwọn òní àjẹ́ kankan àsì ní kankan Ọlọ́run nìkan ṣùgbọ́n tẹ bá ní agbára láti lè jáde jagun fúnlẹ̀ Yorùbá tó wà lórí ẹ̀mí yín Ọlọ́run ò ní dá yín láàmú tó bá gbé Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ṣe tán láti support ilẹ̀ Yorùbá láti gbé ilẹ̀ Yorùbá yìí bó ṣe ń dàrú àti bó ṣe ń gbóná yìí wọ́n fẹ́ bomi ìtura sí àtọmọ yín àtàyà yín omi ìtura Ọlọ́run bàbò síbẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ bá Gani Adams mo rọ̀ yín mo bẹ̀ yín tó bá pé wílẹ̀ ń já egbò lẹ̀ ń já lójoojúmọ́ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí Ọlọ́run jọ máa jẹ́ fún yín tó bá pé wíwà àtìgbò àti àdúrà lẹ̀ ń ṣe lókèlè Yorùbá ló dá Ọlọ́run jò dá ṣùgbọ́n tó bá pé bí bá wa nílẹ̀ síwájú bẹ́ẹ̀ ó kù yìí ó kọ́ orí adé ó kọ́ òun nílẹ̀ o àwa tún bẹ́yìn àtúwárọ̀ ilẹ̀ kan sí ẹ jọ̀wọ́ afẹ́kẹ́ dìde kẹ jáde tán pátápátá kí àwọn Yorùbá mọ̀ pé ẹ ti jáde lọ́dọ̀ tó ń lọ yìí mò ń bọ̀ mi dé o gbogbo ìwọ tó wà lórí program yìí lọ́wọ́ báyìí tó jẹ́ pé ìkànnìwọ̀ náà tó bá batẹnijẹ́ ni ẹ́ tẹ́ kó o fẹ́ kọ́ ṣe nǹkan rí inú ẹ̀ dùn sí inú ẹ̀ dùn dáadáa lẹ́ni o tí wọ́n náà bá ti wà náà wọn tí wọ́n bá tẹ̀yàn jẹ́ nínú àwọn tí wọ́n ṣe fọ́mátì fún agbésùnmọ̀ mi tọmọtọmọ yín ni máa parẹ́ o nítorí pé ìkọ́tà ń sọ yìí nítorí tó so mọ́ gbogbo wa ni ó ń bọ̀ wọn náà wọ̀n dá dẹ́ẹ̀dẹ̀ lórí ọ̀rọ̀ bàbá wa olóyè Chief Sunday Igboho Májàsọ́lá abẹ́ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ bá wa dìde sí ọ̀rọ̀ náà kí ẹ̀yin àgbàlagbà tí ẹ jẹ́ aláṣẹ ilẹ̀ Yorùbá ẹ bá wa lọ fi ọwọ́ wọn àdìjàngbara nílẹ̀ Yorùbá ẹ bá wa lọ sún wọn pọ̀ kí àárín wọn lè gún kí ilẹ̀ Yorùbá lè dá nítorí pé tí àwọn aṣíwájú wa nílẹ̀ Yorùbá bí Chief Sunday Igboho bí Gani Adams bí bẹ́ẹ̀ lọ tí àárín wọn bá gún tó jẹ́ pé àdìjàngbara ni wọn ilẹ̀ Yorùbá yóò fẹ́ máa mì ẹ̀yin adarí President Bola Ahmed Tinubu abẹ̀yìn àròyìn ẹ lọ sọ ìfẹ́ ẹ sọ pọ̀ sáàárín àwọn àdìjàngbara Yorùbá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní sọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ gbogbo ayé ni ẹ jọ à ń rọ̀yìn à ń bẹ̀yìn ẹ bá wa lọ gbé ọ̀rọ̀ wọn tẹ̀lé kúrò lórí olóyè Chief Sunday Igboho náà kí Gani Adams gbogbo àwọn àjàngbara tó wà lábẹ́ wọn tàbí tí ó jẹ́ ọ̀rẹ́ wọn tó jẹ́ ẹ̀gbọ́n wọn tó jẹ́ àbúrò wọn kí Gani Adams kó lọ fà á mọ́ra gẹ́gẹ́ bí adarí ogun ilẹ̀ Yorùbá kí wọ́n lè ràn yín lọ́wọ́ Gani Adams ẹ jáde síta ẹ pé gbogbo àwọn olórí ogun kankan nílùú kankan ṣé ẹ mọ̀ wípé mo sọ wọn tó ń tẹ̀lé yín bá Gani Adams yìí nítorí lágbára náà ń bẹnu wọn nítorí lágbára ń bẹnu wọn nítorí dára ń bẹnu wọn ẹ ràn wọn lọ́wọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kẹ́ lè jẹjọ́ sílẹ̀ Yorùbá yìí kó lè bá a dá ẹ jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn kí orílẹ̀-èdè wa kó lè da bí Fúlàní tó ṣe ń pamọ́dé tó ń pa àgbàlagbà kò ní máa wá nù Ìbà Gani Adams à ń rọ̀ yín à ń bẹ̀ yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ pé ìpàdé pọ̀ pẹ̀lú àwọn àdìjàngbara tó kù lẹ́yìn bíi Fáṣẹ̀hùn bíi Núwẹ̀rà bíi Oyàbọ̀ bíi Vigilante bíi Àgbẹ̀kọ̀yà bíi OLM àwọn aróòdì ẹlọkùn wọn mọ́ra àwọn Àmọ̀tẹ́kùn àtàwọn ẹgbẹ́ mi ta ti ẹ̀rántí lọ́wọ́ àlẹ́ bẹ́ẹ̀ à ń bẹ̀yìn à ń rọ̀yìn Ìbà Gani Adams ilẹ̀ Yorùbá ò ní gbóná mọ́ wa gbogbo ọmọ Yorùbá tó ń wo program yìí lọ́wọ́ yìí à ní sun lágbàrá ẹ̀jẹ̀ gbogbo àwọn tí Fúlàní ti wá gbé Ọlọ́run yọ wọn kó nu oko wàhálà Ọlọ́run yọ wọn kó nu oko dààmú gbogbo ìwọ tí ìrìn rẹ wà náà àmọ́ Ọlọ́run bá ẹ tún wọn lẹ̀ wọ́n ẹ̀ sọdún ayọ̀ ìwọ àtàwọn ẹbí ẹ kékeré díẹ̀ tó kù kọ́ni tó parí ẹ̀ ní sun lágbàrá ẹ̀jẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams à ń rọ̀yìn à ń bẹ̀yìn afẹ́kẹ́ lọ fi ìfẹ́ sun gbogbo ọmọ tí ẹjọ́ ní ìjà
tàbí kù sínú ẹ lọ parí pẹ̀lú wọn kí ilẹ̀ Yorùbá ó lè máa lọ síwájú. ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ti kó lọ́rọ̀ tìjọba wa nìkan o, ẹ jẹ́ ká jọ ṣe òun wa ni a kì í nìkan ṣayé ẹni, ẹ jẹ́ ká jọ ṣe òun wa ni o a kì í nìkan ṣayé ẹni. ṣe Sunday Igboho bàbá Ayọ̀mídé bàbá Dami ibi tó bá wà ò ní mọ̀nira ò ní jẹ̀kùrù ò ní jẹ̀bàjẹ́ Ìgbòho òòṣà gbogbo ọlọ́run àwọlá gbogbo orí lórí tó ti tú sílẹ̀ Yorùbá ọlọ́run àwọlá gbogbo wàhálà tó ti ṣe nílẹ̀ Yorùbá ò ní jẹ̀bi ò ní jàkóbá ò ní jẹràn ò ní fọmọkó ò ní fayako. Ìbà Gani Adams alátúngbẹ̀yìn ẹ fà Ìgbòho mọ́ra o ẹ lọ bá Ìgbòho ẹjọ́ ṣe kẹfì ọwọ́ wẹwọ́ kẹfì fẹ́ sowọ́pọ̀ ẹ má mú Ìgbòho lọ́ta o ẹ má mú lọ́ta o. Sunday Igboho kì í ṣọ̀tá Gani Adams kì í ṣọ̀tá Ìgbòho. gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ mọ̀ láti lè yanjú ọ̀rọ̀ ṣe Sunday Igboho àti Gani Adams àtàwọn ajagunjagun tó kù nílẹ̀ Yorùbá àti ẹ̀rọ president Bọ́lá Tinubu ẹ lọ bá wọn parí ẹ̀ kí wọ́n jọ wọ́n tẹ̀dí òrò ọ̀rọ̀ Sunday Igboho. tí Sunday Igboho àti Gani Adams tó máa fọwọ́sowọ́pọ̀ nílẹ̀ Yorùbá lórí wàhálà tó fọlá ṣe ó dá lójú pé ogun á tún mí. Gani Adams abẹ̀yìn arọ̀yìn gbogbo tá à ń sọ sí yìí kì í ṣe pé a fi ń bu yìí à ń sọ wípé kẹ́yìn náà kẹ́tù lè máa tara láti lè jagun fún ọmọ Yorùbá ni nítorí pé tẹ bá ní ẹ̀jẹ̀ lẹ́nu Kakanfò níwá lónìí Yorùbá tẹ́ ẹ̀kọ́ ipa kankan inú ọmọ Yorùbá ò lè dùn kó má dàbí pé ẹni tá a fi joyà òdì tó ò lè gbẹ́rì yẹn ni ìdí nìyẹn. Gani Adams abẹ̀yìn arọ̀yìn authority Dáúdà àsìkò láyé ibi tó bá wà ẹ bá ti gbé wà lọ́wọ́ báyìí àforúkọ yín pè yín lórúkọ fún Bọ́ládé authority àsìkò láyé Dáúdà abẹ̀yìn ẹ bá wa sọ fún Gani Adams kí wọ́n jọ wọ́n fi ìdínú wọ́n fi ìdíbọ̀ kí wọ́n túbọ̀ gbé ìgbésẹ̀ lórí ilẹ̀ Yorùbá dáadáa ẹ jọ àwọn tó bẹ kí Gani Adams kó mú mọ́ra kí Gani Adams tó mú mọ́ra ẹ tó bẹ kí Gani Adams mú mọ́ra ó mú mọ́ra wọ́n fi ṣe ọ̀tá kó má dẹ̀ fi ọ̀tá ṣọ̀rẹ́ kí wọ́n jọ̀wọ́ kí wọ́n gbìyànjú kí ilẹ̀ Yorùbá kó lè já sọ́pà tayọ̀. nínú ìrìn àjò mi láìpẹ́ lájìnà ló pẹ̀lú ògo Ọlọ́run ọba tó láyé a rí àpẹẹrẹ wípé àjòjì kan nílẹ̀ Yorùbá yìí ọmọ kékeré kan ó tún máa tó dìde láìpẹ́ tó gbé máa tó tàn káàkiri ayé nínú ọdún tàwa yìí ẹ lọ kọ sílẹ̀ mo rí àpẹẹrẹ bẹ́ẹ̀ pé ọmọ kékeré kan tún bọ̀ wá tó gbé máa tó tàn láìpẹ́ nínú ọdún tàwa yìí nínú oṣù tàwa yìí ìwọ Ọlọ́run bá nínú àwọn tó gbé máa tàn lọ́dún kàbí mọ́ wọn nínú àwọn tó gbé máa tàn lọ́dún kàyàwó mọ́ wọn káwọn mọ́ wọn kàdébí mọ́ wọn ìwọ tó wá wò mí ìwọ náà sọ pé nínú àwọn tó gbé máa tàn ní oṣù inú ọdún yìí kọ́nà káwà sílẹ̀ mọ́ wọn. Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo tọmọdé sọ ntàgbà sọ ntàwáyé sọ à ń sọ ní sọ wípé kí ó lè bá a máa gún yín lára láti lè dìde láti lè jà fún orílẹ̀-èdè yín Olódùmarè òní fi ń pamọ́ yín lẹ́kún òní fi ń pa yín lẹ́kún. authority Dáúdà àsìkò láyé àti gbogbo ẹ̀yàn mọ́pìsì tó kù ẹ lọ lo ìfẹ́ ẹ̀yin Fáṣẹ̀hùn ẹ̀yin Níwẹ̀rà ẹ̀yin ti Gani Adams ẹ jọ̀ọ́ ẹ ṣe ara yín ní ọ̀ṣọ́ kan nítorí pé ilẹ̀ Oòduà ilẹ̀ bàbá wa ni ilẹ̀ bàbá wa ni o ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ má jẹ́ kó bàjẹ́ ẹ má jẹ́ kó bàbá ẹnikẹ́ni tó bínú ilẹ̀ Yorùbá yìí tó nílẹ̀ Yorùbá yìí kò ní gbèrú bẹ́ẹ̀ lọ́ta tó nílẹ̀ Yorùbá yìí ò ní gbèrú ìdààmú kó máa dé bá wọn gbogbo ìtẹ́wá ń wò mí tẹ́ ń ṣe àṣẹ tẹ́ ń ṣe àmì ẹ̀ ní ṣọ̀fọ̀ ẹ̀ ní ṣàrẹ̀ àmọ́ o àsìkò láyé Dáúdà authority má gbàgbé ẹ jọ̀wọ́ ẹ bá wa rán Chief Gani Adams létí wípé kí wọ́n lọ fi ìfẹ́ sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ti kú lẹ́yìn wọn padà kí Gani Adams wọ́n má torí pé ẹ ṣé wọn máa lọ máa bẹ nìkan ni Ọlọ́run bá tó dá yàtọ̀ ọ̀run à ń bẹ́ẹ̀ ó ń gbọ́ o ìwọ olówó ayé tó bá jọ ẹ lójú o máa tán wájú Ọlọ́run ni bẹ́ẹ̀ náà ni wà lágbára ayé tó bá sọ́kò wọ̀ nìkan àfọlọ́run ni ojú ọkọ̀ ló máa tán ẹ rántí wípé àwọn kan ló ní àná káwa tó débẹ̀ àwọn kan ló tún ní ìní káwa tó débẹ̀ àwọn kan ló máa ní ọ̀la nígbà tá a bá lọ tán mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ Gani Adams gbogbo àwọn tó wà lẹ́yìn yín pátápátá tí wọ́n ti kú lẹ́yìn yín tí wọ́n ti jagunjagun ńlá àfi kẹ́ ẹ lọ fìfẹ́ sọ́wọ́ pẹ̀lú wọn orúkọ yín kó lè máa lọ dáadáa kí ègún àtẹ̀gbẹ̀ kó má jà lórí ọmọ ni kó má jà lórí ayé ni kí Oòduà kó má bí ni kí ẹbọ tẹ bá ń gbé kó lè má gbà kí àdúrà tẹ bá tẹ́lẹ̀ ń gbà lórí ilẹ̀ Yorùbá kó lè bá lọ wá sí ìmúṣẹ. Ìbà Gani Adams ẹ má lọ́ta o pẹ̀lú àwọn àjàngbara kankan gbogbo àwọn àjàngbara pátápátá nílẹ̀ Yorùbá ẹ má kórìíra wọn o àtayébáyé láti máa jó olórílẹ̀ èèyàn lórí ẹ lè jó olórílẹ̀ nìkan lórí kẹ́yìn tẹ́ jẹ́ olórílẹ̀ lórí yẹn kó ní agbára kó ní àṣírí ayé jù yín lọ ṣùgbọ́n tẹ́ bá mú mára á tún fi ọ̀nà hàn yín àtayébáyé ni ọmọléèwé ó ti ń kọ́lé ti tíṣà o àtayébáyé nìyẹn ti ń ju nínú nìyẹn ti ń ju nínú Olódùmarè kò ní pa yín lẹ́kún tọmọtọmọ kò ní pinnu lẹ́kún tọmọtọmọ ìwọ tó rí fídíò yìí ìwọ tó ṣí ẹ ìwọ tó ṣàmì ò ní mọ̀sárì ọmọ. Ìbà Gani Adams ẹ di ọ̀rọ̀ yín mú ẹjọ́ ẹ má sọnù mo bẹ̀ yín Gani Adams lẹ́ẹ̀kan sí gbogbo àwọn alágbára tó bá ti kú lẹ́yìn yín tẹ́ mọ ìbẹ̀rẹ̀ wọn tó sì mọ ìbẹ̀rẹ̀ yín tẹ́ mọ òpin wọn tó sì mọ òpin tẹ̀yìn náà tẹ́ ti jọ fọwọ́ wéwọ́ rí tẹ́ ti jọ fikùn lókun rí tẹ́ ti jọ jẹ́ tẹ́ ti jọ mú rí nígbà ìpọ́njú nígbà ìkorò nígbà ìdààmú nínú òjò nínú ẹ̀rùn nínú ìṣẹ́ nínú ìpọ́njú nínú ìdààmú tó wá tó àsìkò kan tẹ́yìn àti wọn ò jọ ṣe mọ́ ẹ lọ pè wọ́n padà kẹ́ fà wọ́n mọ́ra bẹ́ẹ̀ ni kẹjọ fi wọ́wọ́wọ́ kẹjọ fikùn lókun torí Olódùmarè mo fi bẹ̀ wá